tó ẹ kú dédé àsìkò yẹ ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ẹ káàbọ̀ sórí ìkànnì wa níbi tá a ti ń gbé máa ń pàdé àwọn wòlíì lónìrànràn wákàtí àwọn wòlíì náà la pè é nírú àkókò yìí. ẹ wò ó ẹ tún máa gbọ́ tuntun lónìí. wòlíì tá a gbé wá níbo ni wọ́n yà sí? ẹ ti mọ̀ wá lórí ìkànnì yìí lónìí kì í ṣàná wípé ibi gbogbo la máa ń yà sí. Entertainment industry náà la wá lọ. Bàbá wa sọ àwọn nǹkan kan, wọ́n ní ká gbàdúrà fún wọn o. Àwọn nílò àdúrà wa ní kíákíákíá. Àwọn wo ni? Wòlíì yìí asọ̀rọ̀ṣẹ́ ni. Wọ́n ní ká gbàdúrà fún àwọn ìran èèyàn kọ̀ọ̀kan tí wọ́n dárúkọ wọn lọ́kọ̀ọ̀kan léjèèjì wípé tó nínú ọdún yìí ó ṣeé ṣe kí ló máa ṣẹlẹ̀? Ẹ máa gbọ́ wọn fúnra yín nínú fídíò tí mò ń gbé bọ̀ yìí. Ọmọ Yorùbá, ẹ wo bí yàtọ̀ sí pé orílẹ̀-èdè Yorùbá máa dé àwọn ògo ilẹ̀ Yorùbá rèé. Wípé entertainment industry, both Fuji music, Christian music, Islamic music, hip hop, àbí gbogbo nǹkan yòókù tí wọ́n bá tàbí ẹ̀yin òṣèré orí ìtàgé, gbogbo wọn ni wọ́n kó jọ o. Wọ́n ní kó má bàa dàbí, ẹ má gbàgbé ẹjẹ rán yín létí nígbà tí àwọn kan fi kúrò láyé báyìí. Bàbá yìí wà nú àwọn wòlíì tó sọ̀rọ̀ wípé ká tètè gbàdúrà kí a má rí gúngún àwọn ọ̀dọ́ títí tí sí Quadri tó fi lọ nígbà tẹ́nikẹ́ni ò retí. Múkàílà Ṣẹ́wẹ́lẹ́ òun náà lọ nígbà téèyàn ò rò. Ẹ gbọ́, Bíbélì sì sọ nínú ìwé mímọ́, ó ní níbi tí ìran wòlíì ò sí àwọn ènìyàn ń ṣègbé. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ fẹ́ wo fídíò yìí, ẹ dákun ẹ bá mi gbọ́, ẹ bá mi wò ó, ẹ farabalẹ̀ kẹ́ ẹ lè mọrú àwọn èèyàn àtìdí tó fi yẹ ká gbàdúrà fún wọn. Bẹ́ẹ̀ bá ṣe ń wò ó, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wòlíì yìí ń bẹ ẹ máa pe wòlíì yìí lọ́gán kẹ́ ẹ máa bá wọn sọ̀rọ̀. Yẹn ní Prophet Tèmítọ́pẹ́ Solomon. Kí ni mo pè é? Prophet Tèmítọ́pẹ́ Solomon kò ní sọ̀rọ̀ kó sọ pé ò rí bẹ́ẹ̀ mọ́. Ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ láti gbàdégbà. Àwọn tó sì ti bá wọn pàdé trusted and confirmed, tested and confirmed ni wọ́n. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ́ ń wòye. Ẹ pé bàbá kẹ́ ẹ fọ̀rọ̀ lọ̀ wọ́n. Ẹ má sì gbàgbé àwọn tá a gbàdúrà fún gbogbo ẹ̀ lẹ́ẹ̀bá pàdé. Wọn ò ṣàìsọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Yorùbá. Ó bẹ́ẹ̀ digbí àti nǹkan tí ó yẹ ká máa retí. Ẹ wo, ẹ má jẹ́ gbà yín lásìkò, mi ì fẹ́ fi àkókò yín ṣòfò rárá. Òun rèé, ẹ bá ń fohùn sí nínú ilé fún àwọn èèyàn wa. Ọyá bàbá, ẹ kú dédé àsìkò yìí sà. Yes sir, Olúwa wà pẹ̀lú yín. Mo kí gbogbo àwọn ènìyàn wa lórúkọ Jésù. Ìyanu Ọlọ́run máa wọlé tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àmín Jésù. Ojú tó fi ń wò mí yẹn, ojú yẹn ò ní fọ́. Àmín. Ohun rere gbogbo tó yẹ kó rí lórí ọmọ ẹ, ojú ẹ ò rí. Àmín Jésù. Kò ní ṣẹ̀yìn ẹ̀. Àmín. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wà. Àmín Jésù. Bàbá, lónìí ibi tá a lọ sàn án ni lórí ọ̀rọ̀ àwọn entertainment industry, bí àwọn òṣèré orí ìtàgé, àwọn olórin tàkasúfèé. Ẹjá bẹ̀rẹ̀ látòrí, ẹjá kọ́kọ́ fẹ́ nìkan ṣe àpẹẹrẹ. Ẹ wo ní ìjọba Làǹdẹ̀ àbí kí ló pe rẹ̀, àbí Láǹdé ni àbí Làǹdẹ̀, àti bàbá tí pẹ̀lú ìyàwó Làǹdẹ̀ àti oríṣiríṣi bàbá. Ẹ dákun gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ̀mí, nínú ẹ̀mí tó jẹ́ pé ẹ lè kéré lójú káwọn ẹ máa gbọ́mọ kékeré, ṣùgbọ́n ìrírí yín àti ìdàgbàsókè yín nínú ẹ̀mí, kí ló ń fà á tí àwọn ọ̀dọ́ yìí tí wọ́n fi ń gbérù ìgbé ayé báyìí? Àtàbàrú ẹ̀ lọ́wọ́ àwọn bàbá bíi àwọn bàbá Sàlá, àwọn Jímọ̀ Àdíù, lóòótọ́ gbogbo àwọn yẹn ti lọ, ṣùgbọ́n àpẹẹrẹ wọn kọ̀ọ̀kan sì wà nílẹ̀. Ṣẹ́rí ohun tẹ́ ẹ béèrè yìí lágbára. Nítorí pé ayé tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ gbé lónìí, ayé tó burú ni. Ayé tó gbẹ̀mí ẹni lójijì. Ayé téèyàn fi ń ṣẹrù ògo nù ni. Ayé téèyàn fi ń dẹrù ògo dànù ni. Bẹ́ẹ̀ ni. Ayé tó gun ayé fi máa ń borí èèyàn ni. Ayé tí ò sí ìpayà fún Ọlọ́run. Ayé tí ò sí ìpayà fún adániwáyé ni. Ayé pé màá gbé ayé náà bí tó bá dẹ̀ wù mí kí n jì sí.
bó ṣe náà ni anywhere tí n bá bára mi kí n ṣáà kọ́kọ́ jayé iná ṣùgbọ́n wọ́n ti gbàgbé wípé bí èèyàn bá jẹ ayé jù ayé á jẹ lórí ohun tí ẹ béèrè ẹ rí truth or dare àbí kí náà ń ṣe àwọn nǹkan tí ó tó tá a gbọ́ yẹn àti ìjọba làǹdẹ̀ o àti bàbá tí Olúwa ń pè wọ́n Ọlọ́run ń pè wọ́n sí ìrònú pìwàdà torí béèyàn ò bá níyàwó kó níyàwó béèyàn ò bá dé ní níyàwó kó má níyàwó bàbá tí ní single father ló èèyàn wá wálé ẹ náà ṣe truth or dare díà kínní kan bọ́ pátá bọ́ kínní ṣé tíyàwó bá wà lé ẹ ṣé ìyàwó amúyàwó wọ amú obìnrin wálé tí wọ́n máa ṣerú erégélé yẹn kò ṣeé ṣe so ẹ dẹ̀rí wípé àwọn ìjọba làǹdẹ̀ náà a nílò láti béèrè ibo ló ti pàdé ìyàwó ẹ̀ àwọn kan ló ti bímọ mẹ́ta sí mi kan ibo ló ti pàdé ẹ̀ so ibi téèyàn ti pàdé obìnrin náà ṣe pàtàkì ibi téèyàn ti pàdé obìnrin ṣe pàtàkì nígbà tí o fẹ́ múyàwó sílé o lọ mú lóṣó ẹni tó ń bẹ́gò kò sígbà tí ìgbà yìí méjèèjì tẹ́ bá jọ bẹ́gò tán ọmọ ó ṣàgò ohun tó ọmọ bá dẹ̀ bá lọ́wọ́ yín lọ́mọ ó ṣe ìdí nìyẹn tí ẹ̀rù ọ̀la fi ń bà mí fún orílẹ̀-èdè ìdí nìyẹn tẹ́rù ọ̀la fi ń bà mí fún Nàìjíríà ìdí nìyẹn tẹ́rù ọ̀la fi ń bà mí fún ọmọ orílẹ̀-èdè àwọn èèyàn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé nítorí ohun tá a bá lọ́wọ́ àwọn bàbá àwọn ohun ìríra Bíbélì ṣe lòdì sí ohun là ń ṣe ẹ wo irú àwọn eré gélé kò sí ní irú nǹkan báyẹn yóò ṣẹlẹ̀ so ìpìlẹ̀ yẹn ti wọ́ ná gbogbo ẹkún tí ìjọba làǹdẹ̀ ń sun ìpìlẹ̀ yẹn ti wọ́ àfi ká wọ́ ká tún kọ́ ká lọ ra búlọ́ọ̀kù tuntun ká tún lè gbèrú bó ṣe rí nìyẹn kí lẹ fẹ́ mọ sí ìpìlẹ̀ tí ò dáa ó máa wó ni ó máa wó ni so Olúwa dẹ̀ sọ fún mi Olúwa ní ìdáàbò àwọn olóṣèlú ìdíbàjẹ́ yẹn bó ṣe pọ̀ láàrin wọn nìyẹn o bó ṣe pọ̀ láàrin wọn nìyẹn máa ṣèfẹ́ kúfẹ́ ṣe yámayàmá ẹ wo àwọn bàbá Bello ẹ wo Táíwò Hassan bẹ́ẹ̀ ẹ wo Yínká Quadri ẹ wo bàbá Yínká Quadri wípé ó rí àtẹ tó gbóòrú àwọn ọ̀rọ̀ yìí nípa àwọn yẹn ẹrú màmá ìyá rẹ̀ ń bò wọ́n dẹ̀ sì wà láyé tí wọ́n ní èdè lè bá àwọn ìwà pálapàla ìlọ́wọ́ wọn ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn lónìí ẹ̀mí wọn ò gùn mọ́ àwọn kan ṣe àwọn bàbá yìí wọ́n gbọ́dọ̀ wò àwọn bàbá yìí nígbà títí wọ́n nítẹ́lọ́rùn wọn kọjú kọjá kádàrá wọn pàdé ikú òjijì Olúwa sì sọ fún mi wípé ọdún yìí tó parí àwọn òṣèré kan múra torí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sáré eré yẹn ò dẹ̀ ń ṣe Ọlọ́run ló mú sáré o ó sáré nínú agbára òkùnkùn ó fẹ́ dáhùn tí Ọlọ́run ò ní kó dáa ó fẹ́ lókìkí lójijì ó ṣàfẹ́ sọ pé kí wọ́n mọ̀ òun lójijì rántí bí èṣù ò lè fún ẹ ní nǹkan kan Sátánì ò lè fún ẹ ní nǹkan kan ohun tó máa béèrè lọ́wọ́ ẹ ò lóhun tó fi san Sátánì ò lè fún ẹ ní nǹkan kan kó má ní ìdíyelé kó má lóhun tí wàá san agbára ò dẹ̀ lè ká láti san so ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn gbọ́dọ̀ kíyèsára lórúkọ Jésù mo gbàdúrà àní rí ikú òjijì ikú ọ̀wọ̀ọ̀wọ̀ láàrin wọn ṣùgbọ́n Olúwa pè wọ́n sí àkíyèsí Olúwa kọ sí mi Olúwa pè wọ́n sí àkíyèsí ó ní kí ẹ ronúpìwàdà kí ẹ kọ ẹ̀ṣẹ̀ yín sílẹ̀ kí àkókò ìtura lè ti ọ̀dọ̀ Ọlọ́run wá ìwọ tó ti lókìkí yẹn sí o lè sọ gbangba pé Ọlọ́run ló fún ẹ tí o lè sọ gbangba pé o rìnrìn àìmọ́
Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ń fa àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ láàrin wọn. Olúwa náà kọ sí mi, Kẹ́mi Àfọlábí, Olúwa ní yóò rí agbára wọn, yóò rí wípé òun wà láàyè síbẹ̀, pé ọ̀kan náà lánàá, ọ̀kan náà lónìí, ọ̀kan náà títí ayé. Mi ò mọ ohun tí arábìnrin yìí ń là kọjá lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n Olúwa ló máa jẹ́rìí ara. Òun máa fi títóbi agbára wọn hàn nínú ayé rẹ̀. Bẹ́ẹ̀ l'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Láàárín àwọn olóṣèré, ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni márìjì wọn máa sì túká. Bẹ́ẹ̀ ni gọ́dún tó parí, èmi bíi tá a bá wọ 2026 máa á túká. Kí ló dẹ̀ fà ni wípé kò sí àìkíyèsára. Àti wípé mo fẹ́ kí wọ́n mọ̀, kí gbogbo ènìyàn tó ń gbọ́ mi mọ̀, ọ̀rẹ́ mẹ́ta ló wà. Ẹni tó ń bá rìn, ẹni tó ń bá ẹ rìn, àtẹni tẹjọ rìn. Ọ̀rẹ́ làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ọ̀rẹ́ ni. Ẹni tó ń bá rìn, ẹni tó ń bá ọrùn, àtẹni tí ẹjọ rìn. Sẹ́ni ẹni tó ń bá ẹ rìn yẹn, ohun tó fẹ́ gbà lára ẹ̀ ló wà. Tó bá dẹ̀ ti gbà tán, ó lọ nìyẹn. Torí pé ẹjọ rìn kò ní fẹ́ tẹ̀síwájú ẹ̀. Wọ́n ní kí n sọ fún wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn kí wọ́n ṣọ́ra fún ọ̀rẹ́. Láàárín wọn àmọ̀tẹ́kùn ti wà ń bẹ̀. Láàárín wọn ìkookò ti wà ń bẹ̀. Àwọn tó ń bá ní rẹ́rìn tó dẹ̀ jẹ́ wípé ibi náà ní sí ẹni. Kọ́ ṣọ́ra o, ẹ̀wọ̀n pé pátí alágbájá ló pe pátí mi gbúdọ̀ má lọ, ó má jẹ́ pé ibẹ̀ ni wàá ti gbọ́ ohun tó máa sì. Bẹ́ẹ̀ni, mo gbà ládùúrà, ẹni tó ń wá ẹ̀mí ẹ̀, ẹni tó ń sáré láti jẹ ẹbọ, lórúkọ Jésù yóò kó ohun tí ó le láyé nínú eré yẹn. Olúwa máa fi ikú dá dúró, torí Ọlọ́run fi ikú dá Ámánì dúró lórí àwọn Júù àti Módékáì. Ohun tó gbé kọ́, ó fi ọwọ́ ara rẹ̀ ṣe rẹ̀. Oh God, gbogbo ẹ̀yin òṣèré ìtẹ̀sìn Ọlọ́run nínú òtítọ́ àti ní òdodo, tí àwọn ikọ̀ kan ti dìde nínú òkùnkùn pé no, àwọn ṣàfẹ́, àwọn fẹ́ já wọn bọ́, àwọn fẹ́ ṣe tán fẹ́ ṣe ẹ́ níbi, wọ́n fi ọwọ́ ara wọn ṣera wọn. So ohun tí Olúwa rán mi nìyí sí wọn lákòókò yìí, kí gbogbo wọn kọ́kú fàdúrà. Ayédèjẹ ayé ẹ̀mí, má fara ẹ lẹ̀, má jọ̀wọ́ ara ẹ sílẹ̀. O gbúdọ̀, oh God, àlá tó ń lá yẹn tó ní mo ti lá ìṣẹ́gun ni. Ẹgbọ́n mi bàbá, bíyàn láńlá ìṣẹ́gun gan, o gbúdọ̀ ṣiṣẹ́ tọ̀ láyé. Torí àlá ìṣẹ́gun tó lá, tó lọ sùn, ẹnìyẹn ò sùn. So mo gbà ládùúrà lẹ́ẹ̀kan sí, alẹ́ ni tó ń fi kú wá ẹ̀ yìí, ohun tí ó le láyé nínú eré tó ń sá yẹn yóò kó lọ́nà lórúkọ Jésù. So bó ṣe jẹ́ nìyẹn. Olúwa dẹ̀ sọ fún mi pé ìgbéyàwó yóò pọ̀ lọ́dún yìí. Olúwa dẹ̀ ní pé bẹ́ẹ̀ náà ni bígbéyàwó ṣe pọ̀ náà ni there will be marital disaster. Bẹ́ẹ̀ ó wá túmọ̀ sí wípé ọmọ ẹ tó nílò ọkọ yẹn má kánjú jù, má wo ti ọ̀rẹ́ ẹ̀, wọ́n tó nílò ìyàwó má wo ohun tí ayé sọ, tẹ̀lé ohun tí Olúwa wí, gbọ́ ìtọ́ni Ọlọ́run, gbọ́ ìdarí Ọlọ́run. Ẹ jẹ́ mọ̀ pé ẹlòmíì ti wà nílé ọkọ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, ọkọ òun ò tí ì filẹ̀, ìdí nìyẹn tí ò fi tí lọ́mọ. Kò lè má ní ìbáṣepọ̀ lójú oorun, ọkọ ẹ̀ gan ilé gan kò wù mọ́, torí ọkọ tọ̀run yẹn ó máa wá bá láṣepọ̀ ní gbogbo ìgbà, ó ti múfẹ́ ọkọ ẹ̀ kó lọ́kàn ẹ̀. Àwọn nǹkan wọ̀nyí kò gbúdọ̀ dákẹ́, àwọn nǹkan wọ̀nyí gbúdọ̀ pé ó lè dára ẹ gbà. Àdúrà tó ń dágbà fún rẹ ó nílò àwọn èèyàn
o nílò wòlíì láti túbọ̀ ìtàn mọ́lẹ̀ sí àwọn nǹkan kan. So mo rí ẹni yẹn ó ti wà lé ọkọ ọ̀rẹ́ ọmọ bí wọ́n ṣe olùwádìí sọ fún mi ní kó ṣe báyìí kó kó owó jọ mo ní kó ṣe nǹkan kan nù jọ fún àṣẹ ó yá owó yìí lọ kó fún àwọn ẹni báyìí ó kó lọ ó ṣe báyìí àti àwọn ìgbésẹ̀ kan tá a gbé ìgbésẹ̀ wòlíì kò móṣù yẹn jẹ. tó fi di ọlọ́mọ láyé. bẹ́ẹ̀ ẹlòmíì olùkọ́ akọ́ máa sọ pé kó lọ ìlú ẹ̀ kó lọ ṣe nǹkan báyìí kó lọ ṣe nǹkan báyìí ilé ọmọ adẹ́sì torí ẹlòmíì ilé ọmọ ẹ̀ ó kọ̀ rò pé ó wà lára òun kò sí ó wà nídìí ìrókò ẹlòmíì ilé ọmọ ẹ̀ ó wà nínú ẹrù èrè ẹlòmíì bẹ́ẹ̀ yẹn kò lè má sùn kó má lálàárí wèrè tó ń le ó dẹ̀ dákẹ́ ó gbọ́dọ̀ dákẹ́ ìdí nìyẹn tọ́lọ́run fi pe àwa ikọ̀ àtìríjú ẹ̀ ìdí nìyẹn tó fi ró wa lágbára láti tó ẹ sọ́nà pé ṣe báyìí báyìí la ṣe rìn so Ọlọ́run yóò mú ẹ la ìṣòro yẹn kọjá o rírú omi yẹn kò ní borí ẹ lákòókò yìí nígbà tí mo parí àdúrà Olúwa ní òun fẹ́ lò mí fún àwọn àgàn bẹ́ẹ̀ ẹni tó ń wá ọkọ àbí tó ń wá aya ó fẹ́ kó kú Ọlọ́run máa lò mí fún ẹ fún ògo orúkọ rẹ̀ Ọlọ́run á fún wa lọ́nà àbáyọ Ọlọ́run á sọ àṣírí tó wà ńbẹ̀ Ọlọ́run á dẹ̀ fún wa ní solution wà á dẹ̀ gbégbèsè náà wà á dẹ̀ rí ìyanu láfíà. tó ọ̀rọ̀ lẹ́tún ti gbọ́ lónìí lẹ́nu bàbá wa prophet Tèmítọ́pẹ́ Solomon tí wọ́n ti bá àwọn entertainers sọ̀rọ̀ bákan náà tí wọ́n tún sọ pẹ̀lú ìdánilójú ìpè Ọlọ́run fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ní ìpèníjà ọmọ bíbí àbí ọkọ àbí aya kíkẹ́ gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn láti jọ sọ̀rọ̀ Ọlọ́run ṣetán láti tú yín sílẹ̀ ọdún tá a wà yìí ọdún tìyín náà ní láṣẹ Èdùmàrè ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kí ẹ bá bàbá sọ̀rọ̀ á tún máa bá wọn pàdé láìpẹ́ ẹ ṣé o ó dàbọ̀.